wọ́n package ẹ̀ ó lọ polówó fíìmù fún ọ̀tá tó fẹ́ rí ẹ̀yìn ẹ̀ by all means, fún ọ̀tá tó fẹ́ pa by all means, fún ọ̀tá tí kò fẹ́ kó jẹ́ nǹkan kan by all means. Ṣèyí Ẹdùn bẹ̀ sí lọ polówó fíìmù fún ọ̀tá tó ń ro kúrò látogún ọdún. Inú ẹ̀ ni Ràkúnmí Onígbáná ti gbé ọkọ Ṣèyí. Àwọn kíra wọn, àwọn ti parí ìjà, yéè wọn jà mọ́, yéè yẹnyẹnyẹ. Nígbà tí wọ́n ń búlì èmi, ọmọ ẹ̀ka rogun ológun, ìgbà yẹn gangan ni Ṣèyí Ẹdùn turn around tó bojú mi. Báwo lẹ ṣe fíìl nígbà tẹ́ ẹ rí Ṣèyí pé ó lọ́dẹ pati Tọ́pẹ́ Àlàbí? Má parọ́, báwo ni wọ́n ṣe fíìl? Even tó o bá rí rò kàn jókòó sí, báwo ló fi pè Ṣèyí Ẹdùn yẹn ló kọ́kọ́ dé pati Tọ́pẹ́ Àlàbí ní few months after tó ṣorí burúkú ní ọba small. Kí lẹ rí tí mo ṣe? Ara dákẹ́. Àbí àdákẹ́? Nígbà tí Ṣèyí Ẹdùn wá produce movie títí ẹ̀, tó produce fíìmù títí ẹ̀, ṣé Ràkúnmí Onígbáná bá promote? Ṣé Ṣèyí Ẹdùn ṣó lọ gbé àgbésùn Ràkúnmí Onígbáná kó bó ń promote fíìmù rẹ̀? Tẹ́ bá wo ọjọ́ tí Ṣèyí ti jáde tó ti lọ bá Ràkúnmí Onígbáná, tó bá bẹ̀yàn parí ìjà, ní kẹ́nìbọ̀dì máa jà lọ. Tó bá bẹ̀yàn parí ìjà, learn how to stand on your lane, remain on your lane. Ẹni tó bá jà tó wá bẹ́ẹ̀ jà, tó bá lóun bẹ́ẹ̀ parí ìjà, kò bẹ́ẹ̀ parí ìjà, ó kú òkú nìbọn ró ni. Ó kú nìbọn ró. Ṣó ti yé? The question ni kí ló bá mi jà fún? Kí ló ń léèyàn? Question tó yẹ kí Ṣèyí Ẹdùn béèrè, kí ló bá mi jà fún initially? Kí ló ń léèyàn lára mi fún? Kí ló dé tó ṣe àtàkì gbogbo àwọn èèyàn tó dúró fún mi? Àbí nǹkan tó yẹ kí Ṣèyí Ẹdùn máa béèrè pẹ̀lú? Ó ti gbàgbé. Ó tún rò pé ẹni àmọ̀rí ò bá kù. Gbogbo àwọn tí Ràkúnmí Onígbáná bá tí wọ́n jẹ́, ó bá jẹ́ kóun bá polówó fíìmù àbò polówó tó. Ṣó bá Ṣèyí Ẹdùn polówó fíìmù tí? Ṣó bá polówó? So ẹ jẹ́ ká máa lọ. Ṣé ọkọ àgbésùn Ràkúnmí Onígbáná ṣó bá ọkọ Ṣèyí promote fíìmù ẹ̀? Ṣó bá Ṣèyí promote fíìmù ẹ̀? Kí ló wá ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ lẹ́nu? Ràkúnmí ti ya sinimá, ó ti lọ ya bíi 10 léra wọn, bíi 50, ó ya 1000. Èwo wà ní Ṣèyí rí yà? Èwo ní ṣe? Let me tell you something. Kébi máa pa ẹ́, learn how to lawyer. Kí ebi máa pa ẹ́. Gbogbo ìjà kọ́ ló máa gbóhùn sókè, gbogbo ìjà kọ́ ló máa sọ síta. Tó bá parí ìjà pẹ̀lú wa àtọ̀tá ẹ̀, maintain ilé ẹ̀ tó ń padà bọ̀. Tọ́rọ́ta yẹn ò lọ, ó kọ̀ lọ re-strategize wa ni. Imagine Ṣèyí advertising for Ràkúnmí Onígbáná. Is that not a final burial? Now Ṣèyí's turn. Ṣé Ràkúnmí Onígbáná bá Ṣèyí polówó ọjà? Ẹ jẹ́ ká mú un. We don't see you and your baby father with her. You people did. Only Lizzy just came out and designed all Mercy Aigbe outfits. Only we should always give time to learn the truth before commenting on issues. CEO and Mercy Aigbe have been friends for long, and she designed all Mercy Aigbe outfits from day one till present. Lizzy just came out and claimed what is not true. Yeah, tell me what is not true. So mo pé àti Ràkúnmí àti Ìyábọ̀ Òjó. So mo pé gbogbo yín ní mental problem, Onígbáná ni gbogbo yín. Oní drugs ni gbogbo yín ẹ lọ́pọlọ. Tell me what is not true. Lizzy Anjorin came out and started saying what is not true. Pé ẹran jẹ́ ìṣàlẹ̀ ẹ̀wọ̀n ọdún 5. It is not true. Bẹ́ẹ̀ lẹ sọ fún Bíọ́lá Adébáyọ̀ kó delete fídíò Ìjẹ̀ṣà. Ṣé mo gbọ́dọ̀ pa mí lẹ́rìn jù? Tí Ìyábọ̀ Òjó àti Ràkúnmí bá fi ẹ́ sí problem.
tó o bá ti ṣe ayé wa wọ́n á tiẹ̀ kó lọ kọlu gbogbo àwọn tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ fúnra rẹ̀ ló máa gbé left leg yẹ lọ kọlu gbogbo àwọn tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ just because they want to give you final burial. Lizzy just came out and claim what is not true ní òkèlè and people just hailing her lọ kú. My fellow Naija people ẹni mọ̀ pé Ìyábọ̀ Òjó nìyẹn. Ìyábọ̀ Òjó nìkan ṣoṣo tálíkà ayé òun ní Nàìjíríà. Always find out the fact before commenting. Àti gbọ́ àwọn ò rí bí Ìyábọ̀ Òjó ṣe rán Ìjẹ̀ṣà lẹ́wọ̀n. Àwọn ò dẹ̀ rí tíìmù tí Mercy àwa ò rí tíìmù tó belong. Ìwọ ló máa sọ fún wa. Ìwọ ló máa sọ fún wa. Only it is very important. Davina, kindly check facts. Fact wo ni Davina. So now let's listen to Davina. Because you are afraid they will isolate you, allegedly. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Davina sọ tó ní kí Davina lọ wá tù. Ẹni pé gbọ́dọ̀ tó sọ kò mọ́kànlọ́ dání. Kìíní kan ló ránṣọ fún lágbájá. Nígbà tí Lumini ránṣọ fún Mercy. Kí ló ṣẹlẹ̀ sí Mercy ńlá ẹ̀? Ṣé time tó yẹ kán rí Lumini mọ́ Mercy ni Lumini ránṣọ fún Mercy? Mo ń béèrè yìí. Àwa máa ń wòran, àwa máa ń lẹ́nu gan látara gbogbo yín. Ẹni tó bá rí gbogbo yín tí ò bá kẹ́kọ̀ọ́ ẹni ò lè gbọ́n mọ́ láyé. Why should CEO Lumini team up with Lizzy and ANJORIN? Nigerians have a way of teaming up with people that don't want them. That's the point I'm trying to make. Go to where you are celebrated, CEO Lumini. The people that are celebrating you, like Lizzy and ANJORIN. Petition of Big Beja ṣàlẹ̀ wọn ọdún márùn-ún. Ṣé ìyáfẹ́ Lumini ò sínú àwọn tó sàn? Question. Kò sínú àwọn tó sàn. She's the one celebrating you. We don't see you and your baby father with her. You people, you decide not to go to the person that is defending you. It is not the people that really don't want you. Those are the place. They can't come and they can never go to people that defend them. Oh, be wonder, they dare not. If Ijesha have been going to those that are defending him, he will never end up in prison. Davina, go and ask what really spoiled Ijesha case. You know what they did to Baba Mohbad? Do you know Ìyábọ̀ Òjó's lawyer was introduced to BJ and Baba Mohbad? I was the one telling them, lawyer Ìyábọ̀ rèé, lawyer Ìyábọ̀ rèé. That is how Ìyábọ̀ Òjó dealt with Baba Ijesha. All the lawyers that are supposed to help Baba Ijesha, they asked Baba Ijesha himself to discard those lawyers. And the enemy of Baba Ijesha gave Baba Ijesha lawyers. That is how Baba Ijesha ended up with 5 years in prison. You don't understand? The only way that can make Baba Ijesha and Lumini to escape is ọjọ́ tó ń bá jọ jókòó bí tọkọtìyàwó. Tó ń bá think outside the box. Ọjọ́ tí Lumini bá target àwọn outsiders pò fẹ́ máa ránṣọ fún. Tó bá lè sá fáwọn Yorùbá sẹ́tì yẹn, kò dẹ̀ lè sá fún wọn. Kò lè sá. So there is no how she can win them. You don't understand? Ṣé bí kéèsì kan péré ní Ìyábọ̀ Òjó ṣe pẹ̀lú Ìjẹ̀ṣà? Ìyábọ̀ Òjó did more than 120 cases with us. Ìyábọ̀ Òjó was asked to pay us in the court. Gbogbo cases tí Ìyábọ̀ Òjó ní, ìyẹn Ọlọ́run ti orí ẹ̀ bọ omi. Imagine 120 cases versus one case. Just one case from Ìyábọ̀ Òjó is what sent Ìjẹ̀ṣà to 5 years in prison. 120 cases Ìyábọ̀ Òjó versus Lizzy, Ìyábọ̀ Òjó end up in prison. It is no money. Tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí lórí ọ̀rọ̀ Ṣèyí Ẹ̀dùn àti Tóyìn Abraham. Kí ni tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ? It is God and wisdom and loyalty
ẹ rí pé àjímúná ni mo fi ṣó ìṣe kéèsì ẹyọ kan